Hello. Ẹ̀yin èèyàn mi o. Ó mà lágbára o. Wọ́n bá ní gẹ́rẹ́ tí kábíyèsí ní kò ń lọ wo ẹni tí ó sọ pé òun bímọ ọ̀rọ̀ ní hospital, ìyẹn Mariam. Kábíyèsí sọ fún Naomi pé òun jáde o, kó take care rẹ̀ o. Take care mò ń bọ̀ o, mi ní pẹ́ dé o. So wọ́n ní wọ́n ṣe rí pé kábíyèsí kúrò, wọ́n dẹ̀ ṣe birthday. Naomi ṣe birthday, kábíyèsí ní kò ń sáré lọ́ọ̀bì kan. Bí àṣẹ àwọn olórí túláàsì tó wà láàfin tó ṣẹ́kù, wọ́n lè mi ní Ashley o, èmi ní kí ló ń jẹ, èmi ní blue that is olórí Rónkẹ́ àti Tóbi ìyábejì àtọwọ́dá. Wọ́n ní bọ́ ṣe kóra wọn kàn lọ bá Naomi níbi tán ti ń ṣe nǹkan pé Naomi wá ríǹgì tó wà lọ́wọ́ ẹ̀ kò bọ́ fún wa tóró gbé ríǹgì sọ́wọ́. Ẹni bá rí àwọn máa rò pé ìyàwó kábíyèsí yẹn, wàrà àti husband snatcher yẹn, wàrà àti wọ àlè kábíyèsí yẹn, yóò ṣe ìyàwó àwa ni ìyàwó kábíyèsí gan-an lọ. Kábíyèsí dẹ̀ fi wálé lọ́wọ́ ẹ̀jẹ̀ sórí táwọn bá ń rí ríǹgì yẹn lọ́wọ́ ẹ̀ pé ṣe ló ń bí àwọn lọ bí àfọ̀ kó bọ́ ríǹgì tó wà lọ́wọ́ ọwọ́ ẹ̀ fún àwọn pò kì í ṣe ìyàwó kábíyèsí. Wọ́n ní bí Naomi kan ṣe tó dàbí pé torí pé àwọn èèyàn wà ń bẹ̀, òun náà ṣe gidi Queen Naomi láti bọ́ ríǹgì. Wọ́n ní bí ìwé tán fi ṣe fún lẹ́nu ó dàbí pé bí kan gidi ẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe wá sọ fún ọ pé ó láàánú yín ṣe mí. Ó ní ṣẹlẹ̀ mọ́ pé bí mo ṣe ń wò yín yẹn, òun kàn rọra ń wò yín pé kábíyèsí ẹ jẹ́ ká fi àwọn ará bíbá yìí lẹ̀, pé ká fi wọ́n lẹ̀ pé òun ló jẹ́ kí kábíyèsí máa wò yín o, òun ló ń kó kábíyèsí dáhùn pé kábíyèsí ẹ fi lẹ̀, ẹ yìí fi àwọn pípù yìí lẹ̀, ẹ jẹ́ ká máa wọ̀ pé ó yẹ kán ti ronúpìwàdà, you can leave them. Wọ́n ní fọ̀wé ẹ̀ wà tán jẹ́ kí wọ́n jẹ́ kí Naomi kó gbádùn láàfin. Wọ́n ní ìpè ní ìwájọ Naomi lójú pé kí wọ́n sa àwọn pípù yìí, ó dàbí pé wọn ò fẹ́ máa gbàlẹ́ gbọ́n. Wọ́n ní Naomi wá dá padà fún wọn pé gẹ́gẹ́ bí ìkọ̀tà gbọ́ ní íńtánẹ́ẹ̀tì pé Naomi wá sọ pé ẹjọ́ ìṣẹ́jọ́ yìí, ẹ má múnú bí mi o, tẹ bá múnú bí mi máa bínú sí yín, ẹ̀ẹ́dẹ̀mí máa fi ń sọ pé gbogbo yín kò sí kankan tó máa kùnú ààfin. Wọ́n ní bá ṣe pariwo dé náà ń rìn lórí nìyẹn pé ìwọ kẹ̀ kí ló lè ṣe. Ó ní kò burú, a ní kẹ́ má múnú bí mi. Wọ́n nígbà tó wá di pé wọ́n fi fẹ́ gbéjà kọ́ bóun ṣe pé gbogbo àwọn security pé kán wá kán bá wọn máa fi hàn wọ́n pé òun gangan ilé ọkọ òun náà ti wá bá òun gangan ní ló ní authority ní ààfin ju wọn lọ, pé ó yá pé wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn security yẹn náà wọ́n ní kí ló tiẹ̀ ń jẹ́ òbébì fọ́ kí ni iná tó máa ń sọ. Wọ́n ní bọ́n ṣe kí àwọn mẹ́ta mọ́lẹ̀ ni wọ́n fọ̀ wọ́n rò, fímí sílẹ̀ agbára mélòó lobìnrin ní, fímí sílẹ̀ Naomi ò tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n ní tó ti wọ́n náà sọ fún Naomi pé kò tó bẹ́ẹ̀ wọ́n ti rù kankan wọn tó rí, ó di lẹ́lẹ́lẹ́lẹ́ lásán gèètì ló ju wọn sọ̀rọ̀. Wọ́n ní wọ́n ju wọn sọ̀rọ̀. Ẹ̀rí pé àwọn olórí tó wà láàfin, oh my God, wọ́n máa disgrace ara wọn lọ́bọ́ ṣe ń kanra wọn lábùkù. Bẹ́ẹ̀ ni tó rà ìmọ̀ wọn rẹ́ nílò ògùn àìtẹ́ tó wá gbọ́n mọ ohun ara wọn. Àwọn security ní báwọn ṣe wá fẹ́ kọ́ àwọn odidi ìyàwó ọba because wọ́n ń ṣe ìyàwó ọba, nǹkan tójú wa lójú ń rí, fake ni wọ́n fi èrú gba ìbùkún ní ààfin. Wọ́n ní Naomi oṣù kan pé méjì tó ní kan bọ́ńdù wọn. Wọ́n ní fímí sílẹ̀ wọ́n ti rù wọ́n sórí. Ó di outside gate, wọ́n ní bó ṣe jù wọ́n sí outside gate yẹn, wọ́n ní kan ti gate. Ṣé Naomi wọ́n ní àpá àwọn gẹ̀ẹ́sì wọ́n ní kí wọ́n wo àrà tán dálé pé wọ́n wá ń sa Naomi mẹ́sàn-án mẹ́wàá pé àtìgbà tán ti rí Naomi tán ti mọ Naomi gẹ́gẹ́ bí ìyàwó kábíyèsí ní ìná ṣẹ̀ṣẹ̀ wọ́n pé yes
authority speaking. Naomi ló command àwọn security kọ̀ọ̀kan gbé àwọn people yìí. So ìyẹn pé Naomi ní àṣẹ yìí lẹ́nu, ìyẹn pé Naomi ní agbára láti àbí ìgboyà láti command àwọn kìíní. Wọ́n ní àwọn people yẹn wọ́n ti ń dúró de kí Naomi máa command wọn pé báyìí ni kẹ́ ṣe, báyìí ni kẹ́ ṣe, torí kábíyèsí ti fún wọn ní order, ó dẹ̀ ti fún wọn lágbára pé gbogbo nǹkan tí Naomi bá fẹ́ ni kẹ́ ṣe fún. Wọ́n ní lẹ́ni ìpò ya gbogbo àwọn gẹ́ẹ̀sì ẹ̀dà lẹ́nu. Wọ́n ní pé yes fáwọn ṣẹ̀ wọ́n pé kábíyèsí ní queen lóòótọ́, pé kán ti mọ Naomi o, pé ni wọ́n ṣẹ̀ wọ́n pé Naomi pàfọ́ọ̀mù iṣẹ́ ẹ̀ ní ààfin lẹ́nu. Wọ́n ní ìgboyà yẹn àwọn ogun ọ̀run náà fún Naomi ní ìgboyà yẹn, torí Naomi yẹn ti tutù jù, ó ti tutù jù, ó tutù naturally tiẹ̀, ó tutù jù, ó tún lọ gba iṣẹ́ Olúwa mọ́. Ṣùgbọ́n ẹni yìí tí n bá sọ fún yín pé àwọn ogun ọ̀run náà pẹ̀lú Naomi láti pàṣẹ lẹ́nu, wọ́n rú wọn jáde lódindi. Wọ́n ní wíyẹn ní àwọn pípín yẹn mọ̀ pé àṣẹ Naomi tiẹ̀ láṣẹ lẹ́nu lẹ́nu, àṣẹ ó láṣẹ lẹ́nu báyìí, ó láṣẹ lẹ́nu báyìí, ó tiẹ̀ lágbára. So tó bá ń ṣe bẹ́ẹ̀ fún ọ at least a máa rọ̀ díẹ̀díẹ̀. Pẹ́sìkò òun ò fẹ́, Naomi ò fẹ́ wàhálà, èèyàn jẹ́jẹ́ èèyàn tútù bí àdàbà. Ṣùgbọ́n tẹ bá tọ́ Naomi, ìyẹn fi hàn pé àwọn ogun ọ̀run máa pẹ̀lú Naomi láti jà, láti fight àwọn pípọ̀ yẹn láàfin. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Wọ́n ní kí Naomi bọ ríǹgì ọwọ́ ẹ̀ kó bọ fún àwọn, torí ẹ̀ ló ṣe ètò ìbò. Kì í tẹ̀ kó tiẹ̀ sọ pé bóyá àwọn tó ń bá ṣe pàtí àbáwọn tó ń ṣe kìíní. Àwọn tó ń ṣe pàtí wọn ṣe tí wọ́n lè súnmọ́ wọn ni wọ́n lè súnmọ́ wọn kàn máa wò pé. Bẹ́ẹ̀ tí Naomi wọ́n ní ó pàṣẹ, ó prove ara ẹ̀ gẹ́gẹ́ bí queen ní ilé ọba, queen ní ààfin. Wọ́n ní bó ṣe sọ fún àwọn security, ó disgrace wọ́n fi wọ́n lè disgrace Naomi, bẹ́ẹ̀ tí Naomi farabalẹ̀ tú àṣírí wọn lé, ó farabalẹ̀ fojú wọn gbolẹ̀ láti gbé wọn síta. Wọ́n nínú àwọn gẹ̀ẹ́sì pé ni wọ́n dùn pé yes aláṣẹ ni kò náà, wọ́n hẹ́ẹ̀lì Naomi gan bó ṣe yẹ kó rí nìyẹn. Bẹ́ẹ̀ ni rí pé àwọn olórí yẹn wọ́n sọ fún kábíyèsí pé kábíyèsí tutù, ìyàwó ẹ̀ náà tutù. Wọ́n sọ pé kábíyèsí àti ìyàwó wọn láṣẹ lórí wọn. Bẹ́ẹ̀ tí Naomi ṣe fún wọn lẹ́nu, inú kábíyèsí máa dádùn. Wọ́n ròyìn kábíyèsí gan tí ìdè tọ́pọ̀ ti dé àgbọ̀ lórí àyẹ̀n fi mú fílẹ̀ nǹkan tó fún òun àti Mẹ́ríà tí wọ́n fi bẹ́ẹ̀ kọ́ náà kó jọ nínú àánú ẹ̀ kó má yẹ kí kábíyèsí lọ ṣì wà fún Mẹ́ríà. Ọlọ́run àrùn kábíyèsí lọ lórúkọ Jésù ló wà. Èmi lẹ́ṣẹ́gun ẹ̀yìn èèyàn wa, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi fi ọwọ́ tẹ fi ń bá a subscribe, tẹ́ ń ṣe subscribe, ọwọ́ náà ní rọ̀ ìyanu lọ́lọ́run máa jẹ́ kẹ́ máa fọwọ́ yẹn máa gbé ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bó ṣe ń tẹ́tí sí wa. Báyọ̀.